kábíyèsí ọba Oníyèmọ̀já gbogbo àgbáyé o olórí Oníyèmọ̀já lólòdò olórí ẹgbẹ́ ọmọ mi ẹja lónìbùyè mi àyànmọ́ ṣàní tilé tó kòrò ẹ kú àmórí pé ọdún tọjọ́ ìbí. ẹ jẹ́ ká jọ kí màmá mi ẹ jọ̀wọ́ ẹ bá mi kí màmá o ọbabìnrin Oníyèmọ̀já àgbáyé o Olómìdé Àjàló Níbù gbogbo èèyàn ẹ bá mi kí màmá mi our spiritual majesty rẹ o Dr. Queen Ọlọ́ṣundé Àbẹ̀kẹ́ Omígbèmí o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ jọ kí màmá mi Àbẹ̀kẹ́ Oníyèmọ̀já Àjàló Níbù àyànmọ́ òòṣà ará ọbabìnrin Yèmọ̀já gbogbo àgbáyé o ọbabìnrin Ọbàtálá Yèmọ̀já o yèyé Ọ̀ṣun ìpàkòdòdó Kòròdú o yèyé lódò Olókunlé Ifẹ̀ ọbabìnrin Ọ̀yá ní Kòkí o ọbabìnrin Ọ̀yá ní Kòkí o àbíyè tọ́ba láṣẹ Ọ̀yàtọ́lá Ẹgbẹ́yẹmí Ayédùnní Ajégbèmí alias Olóore ẹ jọ̀wọ́ gbogbo àgbáyé ẹ bá mi kí màmá mi Àbẹ̀kẹ́ òòṣà ẹ bá mi kí Alábẹ̀kẹ́ Olómìdé màmá mi ẹ jọ̀wọ́ ẹ kí màmá o ọmọ oníròkò Yèmọ̀já ọmọ oníròkò Yèmóyè o ìrókò ńlẹ́ o ọba gínígbó ọmọ Ṣàngó Olúkòso àgbáyé ṣóòtú lọmọ odò Ọ̀yà ní Kòkí ńlẹ́ o ọmọ Ọbalúayé màmá mi Ọbalúayé oníwọ̀yíwọ̀yí àdó Ọbalúayé oníbàtí ajé ọmọ onílé mi ògbódù ara o àbíyè ọlọ́mọ máa ní ọmọ Ikúládé ọ̀rọ̀ lọ́jọ́ o ṣe bẹ́yìn lọ́mọ dẹ̀mùdẹ̀mù àgbà ẹni tún lọ́mọ ọ̀rọ̀ ògùn ògbógbó ọmọ gbogbo ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ o gbogbo èèyàn ẹjọ́ ẹ bá mi kí màmá mi gbogbo Ilé-Ifẹ̀ òye ẹ̀kọ́ lórí Yèmọ̀já o gbogbo àgbáyé ẹ̀kọ́ ní Yèmọ̀já àgbáyé o ọbabìnrin Yèmọ̀já ẹ kú ọdún o ẹ kú àmórí pé ọdún ọjọ́ ìbí o ẹjọ́ ẹ bá mi kí màmá mi ọmọ orí gbé ni la fi dáadé owó orí ló gbé ni la fi tẹ báyìí lẹ́kẹ̀ o orí tí ó gbé ní inú agogo dẹ ló ti wà o owó màmá Adégbóyèga màmá Adédàmọ́lá màmá Adéwálé tèmi màmá gbà o màmá Tadé ní káwò àrùbá gbogbo èèyàn ẹ bá mi kí màmá mi òkú àmórí pé ọjọ́ ìbí o ẹjọ́ ẹ jẹ́ ká jọ kí orí làbá forìṣà sílẹ̀ orí ti gbé ọ mo ti tẹ̀ parí lẹ́kẹ̀ o kábíyèsí ọbabìnrin Oníyèmọ̀já o olórí gbogbo Oníyèmọ̀já gbogbo àgbáyé o ẹ jọ̀wọ́ ẹ bá mi kí màmá mi mo ṣe kábíyèsí o Olómìdé ọbabìnrin Oníyèmọ̀já gbogbo àgbáyé o olórí Yèmọ̀já ni Ọlọ́ṣundé Àbẹ̀kẹ́ ni wọ́n máa pè o Àjàló Níbù Yèmọ̀já Dèmíládé àyànmọ́ òòṣà tinú òkú sani ó máa pè
sí ọmọ olówó tọrọ ni o ṣé bẹ́ẹ̀ lọ́mọ olówó tí fowó ṣàánú ọmọ èkìrì àdé ní ìlú ìjùmù ìkàbà ní Kogi ni wọ́n máa pè ní tèmi o kábíyèsí o ọmọ wa ọ̀ṣìnwọ̀ ẹ̀yin lọ́mọ wa ọ̀ṣìnwọ̀ nádé ọmọ ìwéré máa gbó òjò ọmọ ọ̀ṣọ́mọ jagun bí ẹrú ọmọ bàbá tòdò ló gbé lọ́jọ́ ìjọsìn ní kọ́lọ́run kò délẹ̀ fẹ́ ìyàn rẹ o olórí Oníyèmọ̀já ẹkú ọdún ẹkú ìyèdún ọdún ayàwó ẹyin tún di Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ́rẹ́ká o ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ó kékèké lásòdè ìpájọ ẹgbẹ̀dọ̀ tiẹ̀ lásòdè Ìjẹ̀ṣà ọmọ ọlọ́bì kan wọ́wọ́ ti ní wá olóòbí kan wọ̀wọ́ ti ní wọ́ o Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí Iyèmọ̀já máa gbòjò Iyèmọ̀já máa gbòjò ọgbẹ̀gbẹ́ oníbòde gbogbo bí Iyèmọ̀já àtàràmọ̀gbà ó gbà wọ́n ní bọ́ọ̀lì kò sí èrè bí Iyèmọ̀já lómi kò sí èrè bí Iyèmọ̀já lódò ìyá mi Iyèmọ̀já ọ̀run o òòsà yábí olóòkun Iyèmọ̀já àwòyọ̀ ọ̀kẹ̀rẹ̀ òkun lómi tára máa gbó sọ́ra bí ẹ̀wú Iyèmọ̀já ni wọ́n máa pè ní tèmi yèyé àwọn ẹja ẹni tí gbẹ́nu odò ṣọlá ògbẹ́nu odò fọhùn ire ẹni tí gbẹ́nu odò ti fúnni lọ́mọ dákun wọ́n fún mi lọ́mọ tèmi o Iyèmọ̀já tó fúnni lọ́wọ́ tó fúnni láìkú ti ṣe bálẹ̀ ọ̀rọ̀ dákun fún mi lọ́wọ́ tèmi o oníbọ̀dé gbogbo mi inú rẹ lòkú ti jáde wá inú rẹ lọ́sọ̀ọ̀sì ti jáde wá inú rẹ lọ́sàngbé o Iyèmọ̀já àgbọ́dọ̀ dáhùn ire ìyá mi asápẹ́rẹ́ ọlá o abẹ̀rín ẹ̀yẹ lẹ́nu abìrin ẹ̀yẹ lẹ́sẹ̀ méjèèjì o Oníyèmọ̀já gbogbo àgbáyé ẹja lónìí ibú alias olóore ẹ máa kú ọdún o ẹ kú ọdún o ẹ kú ọdún o ẹ kú ìyèdùn ọdún ayabo owó mama Adégbóyèga mama Adédàmọ́lá mama Adéwálé mama Tadéníkàwò arúgbó o ẹ kú àmórígbé ọdún o ẹ kú àmórígbé ọdún o ọdún ayabo. ẹ̀yin ti nígbà alákẹ́ o ẹni gbà lóko kábíyèsí o lórí Oníyèmọ̀já gbogbo àgbáyé ẹja lónìí ibú àyànmọ́ òòṣà Ifá fún mi láyọ̀ o ẹ ti nígbà alákẹ́ o ẹni gbà lóko mama Adégbóyèga ẹ ti nígbà alákẹ́ o ẹ ti nígbà lóko àìwáyé ẹni láyé nígbà o. torí Ifá kan ló wọlé odù kọ́ tẹ̀lé Ifá ìrọ̀sùn méjì ni o ìrọ̀sùn méjì ló sọ pé ìtarùkù láwọ̀ ìtarùkù ìtarùkù láwọ̀ ìtarùkù o rùkùrùkù tatata adífá fún ìgbà tí Ṣàwórò di Ọ̀yọ́ wọ́n ní ó kà ń lẹ̀ ẹ̀bọ̀ ní kó máa mú ṣe ó gbọ́ ẹ̀bọ̀ ń bẹ̀ orúkọ o ìgbárùlá ìgbárùkàn o ìgbárùsù takuntakun bàbá wáyé ẹni ṣe là nígbà o ẹ ti nígbà lákẹ́ ẹ nígbà lóko o àìwáyé ẹni láyì nígbà o. ìgbárùlá ìgbárùkàn o ìgbárùlá o ìgbárùkàn o àìwáyé ẹni láyì nígbà o. ẹja lónìí bò ó alẹ́ sọ lóore kábíyèsí ọbabìnrin Oníyèmọ̀já gbogbo àgbáyé o olórí káfàtà. mama Adégbóyèga mama Adédàmọ́lá mama Adéwálé mama Tadéníkàwò àrùgbá ọbabìnrin Oníyèmọ̀já bàtà láti ilé Ifẹ̀ ní tilé tó kọ kábíyèsí ni ó máa pè o ọbabìnrin Oníyèmọ̀já lóde ìrànjẹ́ o ọmọ bàbá arúgbó ọjọ́ Ọbàtálá ọba sárìsà ọba takuntakun lóde ìrànjẹ́ Ifá kan ló wọlé Ifá ọ̀hún ló tún sọ pé o
òdèrè ṣe bó olóòjèrè ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè òrósọ dúdú òrósọ funfun òrósọ pupa ó fàrán gbàdí ó bàbá títẹ̀dí o tún ti lè kéńkà ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè. Oṣù méjì ya ọgbẹ́ alára òun ló tún sọ pé o àdákọ̀ àdá òroko àdákọ̀ àdá òrodò àdá wa mo fi rùjọ̀gbọ̀n àdìbà fún ẹlọ́kọ̀ òdèrè tó lóhun ó jèrè ọjà bó bá dalẹ̀ ẹ̀bọ̀ làwọn ni ó ṣe ó gbẹ̀bọ̀ ńbẹ̀ orúbọ ǹjẹ́ ẹlọ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè orósọ dúdú orósọ funfun orósọ pupa ó fàrán gbàdí ó tún fa pótí tẹ́dí o ló bá tún lè kéńkà ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè. ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè orósọ dúdú orósọ funfun orósọ pupa ó fàrán gbàdí ó fa pótí tẹ́dí o tún ti lè kéńkà ẹlẹ́kọ̀ òdèrè ṣe bó olóòjèrè. Ifá fún mi láyọ̀ o lórí Oníyèmọ̀jà àgbáyé ẹ ti sọdún èyí o ẹ ó ṣe mí tọmọtọmọ ẹ̀yin ti sọdún èyí o ẹ ó ṣe mí tọkọtọmọ gbogbo obìnrin Oníyèmọ̀jà tí ń bẹ lẹ́yìn yín wọn ò níyàn kú o gbogbo òjò lóríṣà pátápátá a ò ní gbọ́ fi sẹ́ni kankan o ẹ kú àmórígbé ọdún ọjọ́ ìbí ẹ ó ṣe mí o Ifá fún mi láyọ̀ eré lọ́lọ́jà ń jẹ ọmọ ìrosùn àgbẹ̀ alára ọmọ òtúwá méjì ọ̀ọ́là.